ọwọ́ ọlọ́pàá ti tẹ afurasí ajínigbé obìnrin mẹ́ta nípínlẹ̀ Ọ̀yọ́ o gọ́ngọ́ sọ. Ọwọ́ ti tẹ afurasí ajínigbé obìnrin mẹ́ta nílùú Ìkòyí ilé tó wà ní ìjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde tí alukoro wọn CSP Àyànládé Ọláyínká fi ṣọwọ́ sí àwọn akọ̀ròyìn. Àwọn afurasí yìí tí orúkọ wọn ń jẹ́ Nurudeen Fathia ọmọ ọdún 17, Fatai Taiwo ọmọ ọdún 17 àti Munirat Soliu ọmọ ọdún 16 ní ọwọ́ tẹ̀ o lẹ́yìn akitiyan iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà. Alukoro Àyànládé nínú àtẹ̀jáde ọ̀hún ó ṣàlàyé pé ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ gbé ìgbésẹ̀ lẹ́yìn tí arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Islamia Ọmọwùmí fi tó àwọn létí o pé àwọn afurasí yìí ń dúnkokò mọ́ òun. Ọmọwùmí tó ṣiṣẹ́ alápatà tó bá ṣàlàyé pé àwọn afurasí wọ̀nyí béèrè fún ẹ̀yà ara ènìyàn àti mílíọ̀nù 10 náírà lọ́wọ́ òun o. Nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò àwọn afurasí ajínigbé yìí jẹ́wọ́ pé òtútọ́ làwọn ń béèrè fáwọn nǹkan náà o àmọ́ èrè làwọn ń ṣe. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ CP Fẹ́mi Haruna dúpẹ́ lọ́wọ́ ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun fún àtìlẹ́yìn rẹ̀ láti pèsè ètò ààbò tó péye o nípínlẹ̀ náà. Ó tún ṣàlàyé pé àwọn yóò tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí lórí iṣẹ́ ọ̀hún. Lẹ́yìn náà ni ọlọ́pàá rọ àwọn aráàlú láti máa fi ọwọ́ ètò ààbò agbègbè wọn tó iléeṣẹ́ ọlọ́pàá létí o pàápàá jùlọ tí wọ́n bá fura sí ẹnikẹ́ni. Ìròyìn ẹ̀jọ́ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fèròǹgbà yé o sábàrà àríwísí. Ẹ ṣeun bẹ́ẹ̀ sì ń darapọ̀ mọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.